GboahTv ẹ dúró síbẹ̀ o gbogbo oríṣiríṣi nǹkan lẹ máa rí ń bẹ̀ àwọn celebrities ńláńlá lẹ máa rí ń bẹ̀ ẹ má kúrò ń bẹ̀ o GboahTv. ẹ kú fẹ́ wa o. Yìí kò sí fọ́lọ́hún ò ṣe lè gbé wá nú ọmọ ẹlẹ́ẹ̀kẹta ayé ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́hún wá fi ń yanjú ẹ̀ díẹ̀ òun ni pé tá àbá ti rí sí náà ọmọ tá a ṣe lẹ́ṣọ̀ọ́ fún ẹni tá a bá rí mánéèjì ó lè dọ̀tá ẹni ọmọ tó jẹ́ fìtínà tá a bá mánéèjì ẹ̀ dáadáa ó lè mọ́ kí ọ̀tá ẹni ẹ̀kọ́ yé ada o ọmọ tá a bí ó jọ̀ṣọ̀ ní fún wa olówó olọ́lá olókìkí ó ń kéré mọ́ wa pé bàbá alágbájá ni yóò sì dọ̀tá rẹ̀ tó gbé àrímáléjì ọmọ tó jẹ́ fìtínà kò ní agbìyànjú anáwó lé lórí aṣẹ gbogbo ẹ̀ tá a bá wá tó wá mọ́ ní ìdí ẹ̀ dáadáa yóò kàn máa jẹ́ tàbíjẹ́ ní fún ẹni kò ní gbàtà ẹni ẹ ti rí ibi tí mo lọ ọlọ́run ṣe é ké ní inna min ya ayyuhal ladhina amanu ní suratu Tagabun inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdharuhum ọlọ́run ní oúnjẹ nínú lọ́lọ́run sọ wọ́n ṣe gbogbo wọn nínú àwọn ìyàwó tẹ̀m̀bẹ́ àti nínú àwọn ọmọ tẹ̀m̀bí wọ́n dọ́ta yín ọkùnrin tí ò bá gbọ́n ni ò ní rọ̀ fóbìnrin o yóò pé èmi ní bá bẹ̀rẹ̀ èmi ní kiri kan obìnrin tó lè dà ọ́ lágbo ná tí ó sọ àlámọ̀ rí ọ̀rọ̀ rẹ tí ó yí padà ọlọ́ọ̀ni ń bẹ́nu wọn ṣùgbọ́n ẹ sọ fún obìnrin náà tó ń fi tí náà kọ ọlọ́ọ̀ni ọmọ yẹn tó fẹ́ fún ẹ yẹn ọlọ́run wà á fi ṣọ̀tá rẹ̀ orí ikú ni fóbìnrin tí ó jèrè ọmọ tí ó jèrè ọkọ tí ó tún jèrè ọmọ. àwọn àwò kí ni tá a lè pè lọ́mọdé ní mission wo la lè fọ́mọ fáàkàn ní ọmọ ní àhàlárù mọ̀ọ́dínà wàsàádàtù hàdírìnà ó ní ọmọ wọ́n àmọ́lù mùsítàkùdánìnà ó lọ́mọ òun ní àhàlárù mọ̀ọ́dínà àlátàlálànà nígbàtà àbá ìgbìmọ̀ ìsìnkẹ́kọ̀ọ́ lórí gbàgbé kọ̀ọ̀kan ńlá lánàá à ń pè é àfẹ́kọ̀ọ́ ló dà báyìí àfẹ́kọ̀ọ́ kó rí báyìí aláàtàná lọ́mọ wàsà àádọ́tù hàdírìnà ìjọ tá a bá fi bá a fi bí ọmọ yìí kalẹ̀ tẹ bá wo inú yẹ inú ẹ̀ ń dùn tẹ wo inú bàbá ẹ̀ inú ẹ̀ ń dùn àwọn ẹbí àwọn ọ̀rẹ́ inú wa náà mọ̀ sí kí ni oríire tèmi lọ́mọ wá àmọ́lù mùsítàkùbálìnà ó bọ̀ làwa lọ́mọ ẹ wò ọmọ mi níṣẹ́ èmi ò gbé Amẹ́ríkà o ṣùgbọ́n mo ní tàbọ̀ ẹjọ́ kan ó ṣeé ṣe kọ́ ọmọ mi òun gbé Amẹ́ríkà ẹ ti ó bùnú ọmọ mi ó ṣeé ṣe kó jẹ pírẹsidẹ́ǹtì ó bùnú ọmọ mi ó ṣeé ṣe kó di báyìí kó bùnú yẹn ìtàkùn ní ó bù ọmọ nìyẹn ṣùgbọ́n ọ̀nà owó wà lọ́wọ́ lè fi kí gbogbo dá fẹ́ dà tí òfin ní fìtínà tí òfin ní dọ̀tá ọ̀nà owó ni ọ̀nà tá a lè gbà àfọ́ àwa oníkàtọ̀ o the best legacy tóbi lè fọ́mọ òun ni kó kọ́ lẹ́kọ̀ọ́ táyé kó sì kọ́ nítọ̀ kí lẹ́kọ̀ọ́ táyé gbogbo nǹkan kọ́ láyé fẹ́ di nàìjíríà kó fẹ́ di kíní kókó dì ó wá jẹ́ ohun mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn òun láti lè jèrè ọmọ láyé ń bí àti lọ́jọ́ ìgbìndà ìyámọ̀ àsìkò lórí àsìkò ẹ sọ pé àwọn ọmọ tí mo bí
àwọn ọmọ tí mo bí jẹ́ kán lè gbọ́ tèmi ṣé wọ́n ló lú ọmọ tí bá ń bẹ láyé tí ń bá sì túrọ̀run ọmọ tí ó nà yá èyí tí ó nà dádì rẹ̀ máma jẹ́ òyálé gbogbo wa ọlọ́run kún mi lọ́wọ́ lórí ọmọ mi ọmọ mi má mutí ọmọ mi má sùtá tó bá jóbìnrin kó máa rìn ní òhò kó máa ọmọ tí mo bí kò má yàtọ̀ jù má ṣe wọ́n lọ́mọ àjẹjà ẹja tí mo wí kìí ṣe ṣáwá kìí ṣe mọ́kẹ̀rẹ̀ kìí ṣókù èkó òun náà ń pè ní gbó tí wọ́n lórí ọmọ tí mo bí kò máma yáwèrè má ṣe wọ́n lọ́mọ àjẹ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillah masha Allah takbir masha Allah ṣe rí pé ní wọ́n ní ká sọ̀rọ̀ ọmọ ènìyàn ká bá bẹ́ẹ̀ wọ́n náà ní yọ ọmọ ènìyàn ẹ wo ọ̀rọ̀ ọlọ́gbọ́n tí àwọn dókítà wa tí wọ́n bá wa sọ gbogbo wa là ń jẹ̀ràn pé àfẹ́ bímọ tá bá bí ọmọ náà tán a tún máa jẹ̀ràn pé mo ṣe fẹ́ kọ́mọ mi ó yà lélẹ̀ mo ṣe fẹ́ kọ́mọ mi ó yà lélẹ̀ kó di ọ̀ṣọ́ fún wa bóò láwa ṣe fẹ́ rìn láti di ọ̀ṣọ́ náà tí ò ní padà di ọ̀tá wa tí ò sì ní di ọ̀tá Ọlọ́run ẹ jẹ́ ká tọ́ ọmọ wa gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ní ìlànà mùsùlùmí ká tọ́ ọmọ wa kó mọ rírì Ọlọ́run ọba ká tọ́ ọmọ wa kó mọ pàtàkì ẹ̀sìn Islam Ọlọ́run kó wọlá iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam dókítà wa Ọlọ́run bá san ilé sàn rèé Ọlọ́run bá san ilé sàn rèé ẹ̀ ń rí àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ ìsìnà kọ́lọ̀ kó bá rí wọn wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ní time láti waste ìtókù sí náà ní ká gbé orúkọ ọmọ jáde gẹ́gẹ́ bí ètò tí àwọn bàbá fún mi wọ́n ní pé ní kí n dá gbohùngbohùn ọwọ́ mi lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa Al-Imam Abdulrasheed Oníyan wípé àwọn náà bá gbé orúkọ ọmọ jáde àwọn náà ni wọ́n ti ń gbé jáde láti ìjẹta wọ́n ń gbé jáde láti àná fáwọn náà dẹ̀ ní àlùbáríkà ìtẹ́ bá tún wá gbé jáde lónìí Ọlọ́run kó jọ ó wọ́n láì tẹ́ rẹ̀ tó ń sọ̀kalẹ̀ tọ́jú òun náà ló ń dára náà ó bá ṣe wọn náà ní ọmọ alálùbáríkà Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ستر العرس مسبول علينا وعين الله ناظرة إلينا ẹ̀yin jẹ̀mọ́ ẹ pá tí ọba ti lójú òpó bí ọba ti máa rí èyí ṣeré sá bàbá ọmọ ní àwọn ò fún àwọn àfáà ju ọgbọ̀n ṣẹ́jú lọ bínú wá sí wá dùn tó bá a ti bẹ̀rẹ̀ lákòókò tá a bẹ̀rẹ̀ yìí àní parí rẹ̀ tá a fi kí ìṣe bẹ́ẹ̀ yìí ní ṣèlú àmọ́ yìí wá nítorí pé ká lè tètè débi tá à ń lọ káwá ó ṣe sórí ká sì wá jáde ní ihò wọ́n sọ̀yàn nǹkan mi ìjókòó yìí
ìjókòó àlùbáríkà ni ìjókòó dùnú ni Alhaji wa Lukman Raji Adébáyọ̀ mo fi tí ń jẹ́ àánú Ọlọ́run bẹ́ẹ̀ lọ́hùn fún yín bẹ́ẹ̀ ti fẹ́ lẹ́ẹ̀mọ̀ wá ẹ bá ń ṣe ámínà fún wọn amásáájú kí n tó débi àdúrà àwọn àfáà tí mo bá ń kalẹ̀ wọ́n wá sàfáà lásán aṣáájú ọ̀dá ẹ̀ Muhammad Ànábì ní alikibaru in aradita alikibara Ànábì ní àgbà ọ̀dọ́wọ́ rẹ̀ tí wọ́n náà bá fẹ́ dàgbà láyé èèyàn gbọ́dọ̀ dágbà fún wọ́n ti wá bá wa kí Ọlọ́run níwọ̀nba Ọlọ́run tayọ bọ́ sí kí àmọ́ torí àsìkò wọ́n bá wa ká ẹ̀ Muhammad níwọ̀nba Ànábì tayọ bọ́ sí kí àmọ́ torí àsìkò wọ́n ti bá wa káwọn àfọ àtọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n sì bá wa káwọn òbí ta níláyé àtàwọn tó ti lọ gbogbo wọn báàbá wa tí wọ́n rọ̀ hádà jírísẹ̀ yìí ni wọ́n ti ṣàdúrà fún gbogbo wọn ọlọ́pàá àjọ orí bẹ̀ fún wọn. mo wá khasatan Alhaji wa Al-Imam Muhammad Tawfiq alayhi sakada síbẹ̀ náà ni Alhaji wa Al-Imam Muhammad Tawfiq ààyè kan ilẹ̀ jókòó àgbà tẹ́gbẹ́ gbogbo ẹni tí ọba pè yín wọ́n máa pè yín ní bàbá ẹ tún wá jókòó ní jókòó kan ẹ máa jẹ́ ìjókòó yọ máa jẹ́ ìjókòó mọ́gàjí ọ̀dọ́ èyí tó mo ti ń wò yín yìí ẹ ti dàgbà àmọ́ èyí ti dàgbà pọ̀ lóòótọ́ òkè sẹ́wọ́n ti lẹ̀ wà àmọ́ ń tẹ́ lò láyé gúdù báwọn lọ àmọ́ structure yìí pẹ̀lú bá a ti ń wò yìí ẹ̀sìn ń bẹ lọ́dọ̀ gbogbo tí máa ń gbé yẹn lẹ̀ lójijì nípò ọ̀dọ́ ọlọ́mọdé sọ̀rọ̀ sí ẹ dákun ẹ bá ń ṣe ámínà fún wa ẹ bá ń ṣe ámínà fún wa lọ́dọ̀ Ọlọ́run ààyè pọ̀ bẹ́ẹ̀ o tọ́lọ́run fi àwọn ẹnìkan kan tí ń fi ń há àkókò sáàyè tí ń bẹ̀ nísì ẹ dákun ẹ bá náwó sí wọn lẹ́ẹ̀kan náà ẹ bá náwó sí wọn lẹ́ẹ̀kan náà mo ti ń jókòó tì wọ́n mò ń gbọ́ àríhùl mísìkì wọ́n rán àlìjẹ́nnà lọ́fíńdà tá a lò tó bá dijọ́ àlùkìyámà níjẹ́ mísìkì bí lọ́fíńdà ohun ti wá dáa tó àdébí wa rẹ̀kọ́mẹ́ndì òórùn ẹnu aláwẹ̀ ju lọ́fíńdà nìlọ ẹ mọ̀ pé kan lásìkò rí mò ń gbọ́ òórùn àlùbáríkà rárá wọn ẹ wá bá náwó sí wọn lẹ́ẹ̀kẹ́ náà ẹ máa ti jókòó yìí ẹni wọn ní jí wọn gbé mo sì mọ kíní kan ní jókòó yìí níjókòó àfa ọ̀fẹ́ ẹ̀ wáyé rí káàkà àfa mi ní méjì mẹ́ta pa àjókòó lọ́dọ̀ Alhaji Lukman yìí kọ́ ajẹ́ pé wáyé ti gbogbo àwọ̀ ọ̀fẹ́ ẹ̀ wáyé rí ọlọ́wọ́n wọlé àyíká fún ẹni bìlọ́dọ̀ Ọlọ́run kí n bá ṣàdúrà yín tán ń ṣàdúrà fún Alhaji Lukman ó kọ ọmọ wà bẹ́ẹ̀ àmọ́ àyíká abáníyà yín ẹ̀ ní bínú torí dókítà wà yìí ẹ wo tí wọ́n tú ọmọ sí fún wa tẹ́lẹ̀ mọ̀ pé dókítà ni wọ́n nù ẹ dàpọ̀ má àtẹ́jù ìlà hádà bẹ́ẹ̀ ẹ̀yin àgbàlagbà jókòó kọ́ mi kí n máa gbowó àpò ọ̀dà alájì mi Ọlọ́run wọlé àyíká fún ẹni bìlọ́dọ̀ Ọlọ́run wọlé àyíní kú Ọlọ́run wọlé àwọn ibẹ̀ jẹ́bẹ̀ Ọlọ́run wọlé àtẹ̀jẹ́ ẹ̀bà ń tẹ́wọ́ fún wa wọlé àtẹ̀jẹ́ àwa kẹ̀bẹ́kẹ́ hùtìn tẹ̀ízù mina lèmíyá ìlànà ìrànì ní tí mo ń sọ ní gbólóhùn ni pé wọlé àtẹ̀jẹ́ àwa kẹ̀bẹ́kẹ́ hùtìn dàgbà ẹ̀ tún dàgbà láyé ẹ dákun ẹ bá ń ṣe ámínà fún wa ẹ bá ń ṣe ámínà fún wa. Alhaji wa Abubakar láàyè ẹ dákun ó kọ tí wọ́n pè yín yìí Ọlọ́run ojú oró yìí délẹ̀ Abubakar tó fi gboyè lọ́dà nẹ́pà gbogbo ìsọláyé Abubakar ò níwẹ̀yìn ìdánẹ́bì funfun ní sì dínkù nígbó ti rí nù gbogbo tó bá gbọ́ pa ànẹ́bì sọ pé ànẹ́bì ṣe báyìí o ànẹ́bì ní àgbọ̀dọ̀ bá bẹ́ẹ̀ ń kọjá o ṣe ọmọ àmì náà lọ sọ bẹ́ẹ̀ yọ padà ànẹ́bì ní kíníkà o tó lọ sọ bẹ́ẹ̀ yọ padà ànẹ́bì wá rí àmẹ́rẹ́ ni wọ́n gbóye o ànẹ́bì wá rí àtẹ̀sí dínkù olódodo ni ọ bàbá ọfà àánú ànẹ́bì bẹ̀rẹ̀ lọ́wọ́ fún yín ọfà ìní kú Ọlọ́run mo fi bẹ̀rẹ̀ lọ́wọ́ fún yín Ọlọ́run bá mi yà yín má sì yín ní amúsátìlì wá sílì bàbá ẹ̀dọ́gùn kíní kankan máa ń sàwọn tó ṣe pé ẹ máa ń pèpè àwa sọ̀rọ̀ ni bàbá láàbí sọ̀rọ̀ yóò padà gùn wá wọ́n máa ń sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní kò yẹ kí n pẹ́ lórí nǹkan yìí àmọ́ síbẹ̀ náà mo wá sí níwọ̀n bàbá wọn Ọlọ́run ò ní ṣe yín ní amúsátìlì wá sílì kéédárìn ní máa ń wá ọmọ ìyá ni wọ́n sì máa ń dá pọ̀ mọ́rọ̀ ni la hawla wala quwwata illa billahi al-azim ó kọ́ ọmọ ẹ má bínú tó.
táàbì sọ̀rọ̀ yìí ló kọ́ náà nù níjó ní odidi alukurani la fi sọ gbogbo àwọn tá à ń bẹ́ ń tẹ̀lé àwọn akẹ́lẹ́ alukurani náà àmọ́ tá a bá ní ká tó máa ká odidi alukurani ọjọ́ máa lọ sí àwọn afẹ́kọ́jọ́ lọ Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ardi man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal ardi wa la ya'uduhu hifdhuhuma wa huwal 'aliyyul 'azim qul a'udhu bi rabbil falaq min sharri ma 'alaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri nafathati fil 'uqad wa min sharri قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس aku ma jáde ọmọ ìdùnnú mà ní ẹ dákun ẹ bá ń ṣe léyìí lábì kan fún màmá wa tí wọ́n jókòó màmá tán jẹ́ àríjókòó jó ni àti ṣàdúrà fún wọn lẹ́ẹ̀kan fáwọn òbí wa ti ń bẹ láyé àwọn òbí wa tó lọ àmọ́ ká ṣẹ̀tẹ́n ẹ bá ń ṣe léyìí lábì kan fún màmá gbogbo ògbà tí màá mi ọ́ máa lò lórílẹ̀ pẹ̀láyé lára gbogbo àwa tán bí tí ájì ló pọ́nú jẹ́ gbọ́n wa yìí má jẹ́ ya yóò fi ẹ̀yìn ọwọ́ má jẹ́ fi nojú lórí wa ẹ dákun àbí àmọ́ bá mi ṣe amínà fún wa ila fi Quraysh ila fi madrasati wa sayf falyabdur hadha albayt alladhi at'amahum min din. àṣẹ́dá ti ẹnu bàbá wa al-Imam Muhammad Tawfiq tí wọ́n jẹ́ èmi ni mudiful yawm lẹ́yìn èmi ni olùgbàlejò àgbà sẹ́ẹ̀ bínú pé mo pèrè àmì bẹ́ẹ̀ èmi lólùgbàlejò àgbà níjókòó yìí àmọ́ ẹ̀yin ni ẹni tá a wá jẹ́ àlùbáríkà rẹ̀ bàbá wa ní ká pé ó kọ ọmọ yìí jáde láì ní gbàrà wa lásìkò bákan náà bàbá wa dókítà wọn làwọn náà tẹ̀lé wọn àṣẹ látọ̀dọ̀ tiwọn bàbá wa abọ́lọ́mùjó kọ̀kọ̀ bàbá wa Abubakar Siddiq abọ́bajó kọ̀kọ̀ àti gbogbo àwọn àfáà àti bàbá mi yìí tí wọ́n jókòó torí pé mo ti wò wọ́n bàbá àwọn àfáà ni wọ́n jẹ́ nígbà wọn délẹ̀ kan wọ́n wà ń kí àwọn àbígbà tó ń kí àwọn àbígbà tí wọ́n bá ọmọ ẹgbẹ́ wọn ṣeré wọ́n wà ń káwọn àfa bẹ́ẹ̀ bàbá aburú kò ní sẹ̀mí ẹ̀ sí yàn yín dábì bẹ̀rẹ̀ àdúrà aburú kò ní ṣe yín wọ́n ló kọ́ ọmọ wa yóò máa jẹ́ ọlọ́ọ̀lọ́hún àtìlẹ́yìn adé Muhammad ìforúkọrí bàbá ọmọ àtìyá ọmọ léyìí tọ́lọ́hún sọ láti sáàtì rẹ̀ lọ́hùn wọ́n ló kọ́ ọmọ wa yóò máa jẹ́ Abdul Azim àbí ẹ dákun ẹ wí ẹ pé Abdul Azim ìtumọ̀ rẹ̀ ní òkè ẹni mọ́ ìtumọ̀ rẹ̀ ní àbá Imam Tawfiq wọ́n ní ìtumọ̀ orúkọ yìí ní ẹrú ọlọ́run ọba tó tóbi ẹ jẹ́ pé Allahu Akbar tẹ́ bá fẹ́ kókọ̀ yìí dún lára rẹ̀ Alhaji Lukman pété ẹsẹ̀ ní tá a máa sọ̀rọ̀ fún ti gbọ́rí àmọ́ ẹkún tó pa mí lórí ọ̀rọ̀ wọn látàsìkò yìí pẹ̀lú àlùbáríkà tí ń bẹ́ńlẹ̀ yìí ọlọ́run sọ dẹ̀ wọ́n fẹ́ kọ́ lọ́run òfin sọ mí lẹ́nu rẹ̀ pé abẹ́ bàbá àti kúnra wa náà nù àti kúnra wa. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.